Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. Bẹ́ẹ̀ni, ṣé mo sọ fún wa lẹ́ẹ̀kan pé àwọn olórí túláàsì tí kábíyèsí gbé sáàfin, pé mo sọ wípé wọ́n arrest ẹ̀, wọ́n ní kíní kan husband snatcher kíní. In fact, ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Gbénró ti wá retaliate nísìnyí torí Gbénró ò sí nílé nígbà tó ń sọ pé olórí Tóbi àti Mariam Anako pé wọ́n arrest Queen Naomi, pé wọ́n arrest àwọn DSS, pé mo sọ fún wa ti ṣiṣẹ́ yẹn kọjá. So by the time tí kí kábíyèsí gbọ́ pé Mariam ó pe Tóbi pé kó wá meet òun, pé since tó jẹ́ pé Naomi fẹ́ gbà tó ní òun ò ní fọkọ àwọn lẹ̀ kán wá lọ arrest ẹ̀. Torí pé ṣé mo gbé mo sọ fún wa pé níṣe ni Tóbi tó yọ̀gù tó lóun fẹ́ gún Naomi tẹ́ ẹ bá gbàgbé, tí kábíyèsí fi dé síta tó fi ní kó máa lọ kókó kúrò láàfin. Ibẹ̀ ni Mariam ọjọ́ kejì Mariam kàn lọ dìtẹ̀ ló pe Tóbi pé kó wá kán jọ lọ ṣọṣẹ́ fún Naomi. Ìgbà yẹn Naomi dẹ̀ ti lọ sí ó lóun fẹ́ lọ rí ìyá ẹ̀ ní Àkúrẹ́ bó ṣe bóun náà ṣe tọkọ̀ létí nìyẹn tó lọ sí Àkúrẹ́. Wọ́n ní bó ṣe dé bẹ̀ ó kàn ṣe lọ arrest Tóbi. Ẹ gbọdọ̀ gbàgbé náà torí mo ti ṣe iṣẹ́ yẹn síwájú tẹ́lẹ̀ tí gbọ́. Wọ́n ní bí Gbénró ṣe dé láti travel, ó bá gbọ́ pé nǹkan tí Mariam àti Tóbi wá ṣe ní Àkúrẹ́ tán lọ arrest ẹ̀. Tán pé wọ́n arrest àbúrò òun. Lórí òun lẹ̀ gbọ́n, lórí òun lẹ̀ gbọ́n ṣàbí àbúrò ẹ̀ ni. Ó dà pé ẹ̀gbọ́n ẹ̀ ni brother ẹ̀ ni. So bí ó ṣe lọ tó Gbénró náà tún lọ gbé DSS torí wọ́n sọ pé Gbénró bó ṣe wà yẹn pé inú àwọn DSS yẹn pé àwọn ọ̀rẹ́ ẹ̀ wà nínú àwọn DSS yẹn. Ló bá lọ gbé wọn pé kán tún wá lọ pé wọ́n fọ́ ìgò mọ́ ẹ̀gbọ́n òun lórí. Wọ́n ló ní wound, wọ́n ló ṣèṣe pé ó ní wound. So pé wọ́n fẹ́ lọ bó ṣe lọ tó lọ gbé DSS lọ sáàfin nìyẹn ló bá Mariam. Ó ní kán arrest Mariam. Wọ́n ní ó bá kábíyèsí ni pé kábíyèsí ni. Wọ́n ní Gbénró tí ẹ̀ kábíyèsí ní audience pé kí ni kí kábíyèsí fi òun lẹ̀ tó bá jẹ́ fẹ́ wàhálà tó bá fẹ́ ṣe. Wọ́n ní before you know it àwọn youth ti ya wọ ààfin. Wọ́n láwọn youth ya wọ ààfin o. Wọ́n sun mọ́tò Mariam, àwọn náà sun wọ́n sáná sí. Wọ́n ní kí ni kábíyèsí fẹ́ ṣe. Wọ́n ní ẹ kúkú mọ Gbénró pé Gbénró ò tí ẹ fẹ́ máa gbọ́ tèèyàn. Wọ́n ní wọ́n ba ti ẹ̀ jẹ́ báwọn kiní tún bá gbé nìyẹn. Àwọn DSS tún gbé lọ. Wọ́n gbé lọ. Wọ́n ní anytime tí wọ́n bá tún rí Tóbi kí wọ́n máa gbé Tóbi. Ẹ̀tàn fi kiní náà bá ní ààfin. Mariam náà bá láàfin. Wọ́n dẹ̀ make sure pé wọ́n fi handcuff sí lọ́wọ́ wọ́n gbé lọ pẹ̀lú mọ́tò ẹ̀. Wọ́n nígbà tó wá ṣe tán o, wọ́n ṣe tán wọ́n tún padà. Wọ́n ti mọ́lé ńjọ́ yẹn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Nígbà tó ti mọ́lé tán, Mariam wọ́n ṣàsọ bọ́n ṣe ṣe wọ́n tún wá bail ẹ̀. Wọ́n ní Mariam tún padà sí Àkúrẹ́. Ó tún wá ń ṣe bí wèrè. Ó tún gbé àwọn ọlọ́pàá, ó tún fún àwọn ọlọ́pàá náà lówó. Wọ́n ní kì í ṣe ọmọ kékeré pé wọ́n fọ ọlọ́pàá wọ́n fi ń ta káàtì. Mo sọ wípé Mariam yẹn ò wà responsible. Kò wà responsible at all òun àti Ashley. Ọmọ ìta ni wọ́n. Ṣé Mariam èèyàn gidi tó fi ọkọ ẹ̀ lẹ̀ àgbàlagbà bẹ́ẹ̀ yẹn tó wà lọ ń tàràkà. Ó ń tàràkà lọ́dọ̀ kábíyèsí. Ẹni fẹ́ young boy gan pàápàá kó tà tó jẹ́ pé small lady tó jẹ́ pé ó ṣe kíní. Illiterate, educated, ṣé ó ti ẹ̀ kàwé? Educated illiterate. Òun ni wọ́n. Pẹ̀lú owó tó ní gbogbo wọn useless. Ó fi ayé ẹ̀ fi wá useless láàfin. Wọ́n ní bí Gbénró, wọ́n ní bó kàn ṣe tún lọ mọ́ ọlọ́pàá tó tún fi olóhùn fẹ́ gbogbo wá bẹ̀rẹ̀ sí ní lọ mú àwọn boys ní street. Bí ó bá jẹ́ pé orí burúkú bá ní Àkúrẹ́ wọ́n ló wá lọ sí Àkúrẹ́ wá bẹ̀rẹ̀ sí ní
nítorí pé Gbénró ti wá ṣe sìyá fún láàfin, òun náà tún wá sí Àkúrẹ́. Òun náà tún fẹ́ ṣe sìyá fún àwọn ará Àkúrẹ́. Wọ́n ní gbogbo àwọn boys yẹn pé ṣe ló kàn ń arrest wọn. Wọ́n lóun ló wà ní street àwọn Gbénró. Ó bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn tó bá ti rí ní street pé àwọn ọlọ́pàá kan arrest wọn, pé àwọn tó wá jó mọ́tò fún mọ́tò òun ná nìyẹn. Àwọn tó wá sun mọ́tò òun ni kó máa arrest wọn, òun fẹ́ fi wọ́n jófin. Ó fẹ́ fi àwọn ọmọ Àkúrẹ́ jófin. Bá àwọn ọmọ Àkúrẹ́ wọ́n ṣe 25 fún. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀kò fún àwọn ọlọ́pàá ni. Kì í ṣe kékeré o. Wọ́n ní Ọlọ́run ló ní wọn ò bẹ́ lórí tán sọ wọ́n fi àwọn ọmọ Àkúrẹ́, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní na òkò mọ́ àwọn ọlọ́pàá nígbà tó rí pé apá àwọn wọ́n lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣe tear gas pé ibi tó apá wọn ti fẹ́ ṣe bí ipò ti ṣe kíní. Wọ́n ló pa ó jí bóò ló yá mi. Wọ́n lóun náà tún sá sínú mọ́tò. Bóyá ìrọ̀mọ́ kò lè ní mọ́tò kan náà. Torí wọ́n ti kọ́kọ́ sun mọ́tò ẹ̀ nù. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀kò fún ni. Wọ́n ní kíákíá ló gbé mọ́tò ẹ̀ sálọ pé tí ó bá jẹ́ bẹ́ẹ̀, pé tí wọ́n bá mú, pé wọ́n bá tẹ̀ pa lé ni, wọ́n bá padà nù. Kì í ṣe kékeré. Ṣé ẹ mọ̀ pé Gbénró kì í gbọ́ kì í gbà ni? Ó ní ẹ̀gbọ́n tòun. Kí lẹ̀gbọ́n tòun ò bá ṣe sí Mariam? Wọ́n ní ṣe ni ó máa ṣe. Pé ṣe ló bẹ̀rẹ̀ sí ní sọ allegation pé husband snatcher. Wọ́n ní tí ọ̀rọ̀ mi bá tún ju husband snatcher. In fact, wọ́n ní Gbénró pé ó lóun fẹ́ ṣe Mariam léṣe gidi gan. Òun fẹ́ fi Mariam, ó fẹ́ fi ṣàríkọ́gbọ́n fún àwọn tó kù. Pé láì ṣe pé ẹ̀gbọ́n òun ẹrú ni àbí àbúrò òun pé ẹrú ni. Pé láì ṣe pé ẹrú kì í ṣe pé kábíyèsí wa mú wá ṣẹrú ní ààfin. Ó ṣe wá jẹ́ pé àbúrò òun ò ní rest of mind ní ìgbésí ayé ẹ̀. Tó bá ti dá ààfin yẹn wàhálà ni, ó dá ààfin wàhálà. Kí ni àbúrò òun ṣe fún òun? Òun á ṣe ṣége, òun á make sure pé wọ́n ṣe ń fún ẹ̀gbọ́n òun ní wàhálà. Òun á gbo Mariam tó jẹ́ pé ẹ̀mí á fẹ́ bọ́. Wọ́n nítorí tí mọ́tò ẹ̀ kan ti lọ sí, wọ́n ti sun nù. Wọ́n lọ́wọ́ ọmọ Àkúrẹ́ pé wọ́n ṣe ṣége fún. Tí ó bá jẹ́ pé Mariam gan kọjá ààyè ẹ̀, ìwọ wá láti ilẹ̀ ìgbéra lọ́hùn, ó fẹ́ máa pàṣẹ fún àwọn ọmọ onílẹ̀ nílùú onílùú. Bó ti ẹ̀ jẹ́ pé kíni let's say pé gbogbo wa èèyàn Ọlọ́run náà ni gbogbo, èèyàn ẹlẹ́ran ara náà ni gbogbo. But kí ló dé tí Mariam kọjá ààyè ẹ̀ gidi gan. Ó ń kọjá ààyè ẹ̀, ṣùgbọ́n nísìnyí mo mọ̀ wípé ara ẹ̀ máa ti balẹ̀. Pẹ̀lú bí Naomi ṣe sọ pé òun ò rí nǹkan fi kíní kó ru orí ẹ̀ dáadáa. Pé àwọn olórí yẹn kíákíá ti lọ gbàdúrà fún wọn, kíákíá ti lọ ṣe kíní. Ó fẹ́ kí gbogbo wọn wà united, but wọ́n ò fẹ́. Ọlọ́run dìídì sọ pé ó fẹ́ punish wọn. Ọlọ́run fẹ́ fún wọn ní, ó ń dúró láti gbèjà Naomi. But kí ni Naomi tún lọ ń ṣe iyán bí ọkà? Kíákíá tó wá ti torí wọn nínú ìṣòro tí Ọlọ́run ti mú wọn tó ti so wọ́n mọ́lẹ̀. Naomi á ní òun fẹ́ lọ gbàdúrà fún wọn. Naomi má yẹ kí ẹ̀mí mímọ́ bínú o. Tó bá wá tún ti so wọ́n mọ́lẹ̀, ńjọ́ mi kò tún lọ sọ wípé ó fẹ́ lọ gbà wọ́n kalẹ̀. Èmi ṣà mọ̀ pé olódodo á máa láyà bí ti kìnìún. Ẹ̀yin olódodo dẹ̀ lọ́lọ́run wà. Kí Naomi yé sọ wípé ó fẹ́ tún lọ bá wọn ṣe kíní. Dídàtí lọ máa bá wọn ó fẹ́ máa gbèjà wọn àbí ó fẹ́ máa gbàdúrà wọn, ó fẹ́ máa dáríjì wọn. Kí ni ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run? Kó fi wọ́n lẹ̀, kó ṣòṣì, kó wọ Ọlọ́run, kó kápá Ọlọ́run kó ṣubú lù wọ́n. Kápá Ọlọ́run kó ba ti gbogbo tí wọn jẹ́. So nǹkan tí Gbénró tán ló ṣe nìyẹn. Ó sun mọ́tò Mariam. Mariam náà sọ pé òun fẹ́ bá arrest àwọn ọmọ Àkúrẹ́. Wọ́n nígbà tó dé Àkúrẹ́, gbogbo street ló wá bẹ̀rẹ̀ sí sọ pé ó fẹ́ mú àwọn boys. Pé ṣùgbọ́n wọ́n ṣe ṣége fún àwọn ọlọ́pàá nígbà táwọn ọmọ Àkúrẹ́ ya síta. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sọ ohun tí gbéborò yẹn fún yín. Kí ẹ lè mọ nǹkan tó tún ṣe ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bá share, kí ẹ bá like, kí ẹ dẹ̀ bá subscribe. Bye láyọ̀ o. Ẹ ṣé gan ni.